ẹ̀bẹ̀ láyé àwátá wá wà láyé náà agbẹ̀rọ̀ ma orí Ọlọ́run lórí wa káàsì máa dúpẹ́ orí náà gẹ́gẹ́ bí tírà tí a ń gbé yẹ̀wò tí a mọ̀ sí Umdatul Ahkam ti àfáwà àgbà al-Hafiz Abdul Ghani ibn Abdul Wahid al-Maqdisi rahimahullahu ta'ala rahmatan wasi'a àdúró bí àlàyé ilé tó ní ṣe pẹ̀lú àtàyàmọ̀mù ní ṣíṣe àrí pé a ṣe àwọn àlàyé kan lọ́lọ́kan òjò kan fúnra wa nípa àwọn masáìlì ilé tó ní ṣe pẹ̀lú àtàyàmọ̀mù bábù náà àdífẹ́ ẹyọ kan lé sẹ́kù tí àfáwà àgbà tí wọ́n fi kányìn bábù yẹn ní ojú pọ̀nà táwà yẹn so náà ni àdífẹ́ àfáwà Jabir bin Abdullah al-Ansari radiyallahu ta'ala anhu Jabir náà a ti sọ ìtàn rẹ̀ fún wa ní ayé ní ṣókí nípa wípé Jabir bin Abdullah ìkànnà àwọn sàábí ànábì tí àbá rẹ̀ náà sì jẹ́ sàábí ànábì ni so orípa rẹ̀ nínú ẹ̀sìn Islam ó pọ̀ púpọ̀ mẹ́ta ayò nígbà wá láti tán padà síbẹ̀ mọ́ olówó gba hadithi wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní anna nabiyya sallallahu alaihi wasallam qala Jabir ní ànábì Ọlọ́run kíkẹ́ àtọrọ Ọlọ́run bá ànábì sọ pé u'titu khamsan wọ́n fún ànábì ní nǹkan márùn kan lam yu'tahunna ahadun min al-anbiya'i qabli wọ́n ò fẹ́ ní bọ́dì nínú àwọn ànábì Ọlọ́run tó ti ṣáájú wọn kí ni nǹkan alákọ̀ọ́kọ́ nínú márùn tí wọ́n fún ànábì tọ́lọ́run fún àwọn ànábì Ọlọ́run tó ti ṣáájú rẹ̀ ànábì ni alákọ̀ọ́kọ́ bẹ̀ ní pé nusirtu bir-ru'b wọ́n kún un lọ́wọ́ pẹ̀lú bẹ̀rù masirata shahr tó bá ti kú oṣù kan tó ń fẹ́ lọ bá àwọn ọ̀tájà dáa bá ti lè ládé pé tọ́ àájà nígbà báyìí pẹ̀lú àwọn ọ̀tá tó bá ti lè kú oṣù kan báyìí ilẹ̀ yóò ti mọ́ bá àwọn ọ̀tá wọn ò ní ti máa bóò ni wọ́n ṣe pẹ̀lú ogun tí wọ́n fẹ́ jà so ìpòrúurú ẹ̀mí yóò bá wọn ìdààmú bá wọn ànábì ni wọ́n kún lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tọ́lọ́run sí fún ànábì kankan síwájú wọn bákan náà ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ó ní wàjú ìlàtí ìyá al-ardu masjidan wa tahuran wọ́n tó wá ṣe fún ọ gbogbo orílẹ̀ yẹnyẹn lápapọ̀ ní ààyè ibi tí o ti lè máa ṣe ìjọsìn Ọlọ́run tó ti lè máa kírun so àti ibi tó ti lè ṣe ìmára àárí pé eléyìí nínú àwọn nǹkan ẹ̀sà tọ́lọ́run sí fún ànábì sallallahu alaihi wasallam tánàbì tó sọ pé kò fún anybody nínú àwọn ànábì tó ṣáájú ọ̀nà nínú àlàyé ilé tí ó jẹ́ yíwa àárí pé ọ̀rọ̀ tàyámọ̀mù tàà ṣẹ̀ṣẹ̀ kúrò lórí ẹ̀ nínú àwọn àlòmọ̀ tó ṣáájú wọn ò láǹfààní irú nǹkan tó ní ṣe pẹ̀lú yẹn ní rúksọ̀ níbẹ̀kan débi wípé nínú bí tí ọ̀jàjà yẹn dé lórí títí wọn tí Ọlọ́run gbé àwọn ẹrù tó wúwo lórí wọn tí wọ́n bá ní ẹ̀gbin lára àbí ìtọ́kẹ̀ ṣèṣì tà sí wọn lára àbí gbẹ́nà ni bèbí ayé nì wọn ò ní fomi fọ́ wọ́n rẹ̀ ayé dà wọn níbi tí òfin tí wọ́n lédé nígbà náà sòfin Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run ṣe gbogbo orílẹ̀ fún ní ààyè ibi tí a ti lè kírun tàbí tó ti lè ṣe ìmára Ànábì wa ní fa ayyuma rajulin min ummati èyíkéyìí ọmọnìyàn nínú àlùmọ̀ mi adrakat as-salah tí wọ́n bá lóríkéyìí ààyè fálì ìsọ̀lì kíntàn kírun kò sí excuse fún anybody tí ìrún bá lóríkéyìí ààyè wọ́n ni ọlá pé òun rí mọ́sílásí ní ògbín kírun àmádìkù ní wà tó yán ààyè méjì kan táàtì gbọdọ̀ kírun Ànábì sallallahu alaihi wasallam sọ pé gbogbo orílẹ̀ yẹnyẹn ń ní ibi táàtì lè ṣe sọ̀láàtì táàtì lè kírun àyàfi àwọn ààyè méjì kan Ànábì wá dákọ̀ ààyè àkọ́kọ́ ní al-maqbar ní ìtẹ́ ibi tá ń sin òkú sí èyàn lè kírun bẹ̀ ẹ̀yẹ ẹlẹ́ẹ̀kejì ní mazbala tó ẹgbà wá mi gbé wá pé wal hammam pé ilé ìwẹ̀
ẹ̀gbà wá ní àtàn orí àtàn àlè kírun bẹ̀. Nínú àdíkù ní ìyàtọ̀ sí ẹ̀rí tẹ́lẹ̀yìn tádìsí gbé wá nínú àwọn àyè táà tó ti lè kírun wọn ni mabarikul ibil àyè ibi tí ràkúnmí bá máa ń sọ̀ sí àlè kírun bẹ̀ náà torí pé ẹ̀gbà wá kan gbé wá pé àyè ibi tí ràkúnmí bá máa ń sọ̀ sí o manabitu shaitan ni ibi tí èṣù máa ń sọ̀ sí ni so àyè yẹn àlè kírun níbi tí ràkúnmí bá máa ń sọ̀ sí náà so lẹ́yìn àwọn àyè yẹn tẹ́rì tí yọ gbogbo àyè yókù àlékírun lórí àtàn àlékírun ní itẹ́ àlékírun ní léwẹ̀ àsì lè kírun ní ibi tí ó bá jẹ́ ibi tí ràkúnmí ń sùn sí lẹ́yìn àwọn èyí tàà rí ẹ̀yí fún yẹn gbogbo àyè yókù láti lè kírun gbogbo àyè yókù láti lè kírun. Bákan náà nínú hadith yẹn Ànábì sallallahu alaihi wasallam wọ́n ń bá lọ pé wà uhillat liya al-maghanim wọ́n wá ṣe lẹ́tọ̀ọ́ fún mi àwọn nǹkan ọrọ̀ ojú ogun àwọn gọ̀nímà tí wọ́n bá kó lọ ojú ogun ajagun nísìn àwa borí àwọn ọ̀tá a kó wọn tẹ́rù ńlá jẹ gàbálé wọn lórí gbogbo àwọn nǹkan yẹ àwọn ànábì ọlọ́run tó ti síwájú ọlọ́run sí lẹ́tọ̀ọ́ fún wọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam oníkẹrẹ ọlọ́run sí ilé ní ẹ̀tọ́ fún oná ni walam tahilla li ahadi qabli kò lẹ́tọ̀ọ́ fẹ́ ní bọ́dì síwájú mi nínú àwọn ànábì ọlọ́run ànábì tí wọ́n ń bá ọ̀rọ̀ lọ lẹ́lẹ̀kẹ̀ níbẹ̀ ó ní wà u'titu shafa'a wọ́n tún wá fún mi ní ìsìpẹ̀ pé tó bá dá kìyàmà ní ànábì owó ẹni tí ó sì ìpẹ̀ tọ́lọ̀wọ̀n fún ànábì kẹkàn síwájú ẹ̀dùnrà so nínú tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó fi ju àwọn ànábì ọlọ́run yòókù lọ́nà bákanáà ó wá ní wa kana an-nabiyyu yub'athu ila qawmihi khassa àwọn ànábì ọlọ́run tọ́lọ́run rán síwájú ọlọ́run máa ń rán wọn sí àwọn àjọ wọn ládàáyárí ni ìtàbá fẹ́ rán nísì ọlọ́run náà ànábì Mùsá sí àwọn ọmọ Ísírẹ́lì nìkan àbí ẹ̀kọ́ òun rán sí gbogbo àgbáyé ìyẹn ló fi fún ẹrú ọlọ́run fàǹfà ń bẹ níbẹ̀ lé sí ànábì ọlọ́run ní àbí wòlíì ọlọ́run wọn ni Khidir bó sì wà lè pè ní Khadir so méjì náà ni àwọn afá máa ń wọ̀ ló fi fún ní ìgbàláyè láti lè jáde kó ní ṣẹ̀ríà ànábì wa Mùsá alayhi salatu wassalam torí pé àwọn àfẹ́ máa ń fẹ́ lo àyè gẹ́gẹ́ bí ìrújú nípa wípé àwọn wòlíì kan bẹ tó jẹ́ sí pé ọlọ́run dá wọn sínú ayé wọ́n lè má ṣe ìjọsìn gẹ́gẹ́ bí àwa tajẹ́ àwam àwa tajẹ́ amọ́tù nurse lójú wọn báwa ṣe ìjọsìn àwọn lè má ṣe àwọn ti bá ìsìnlọ́ wọn débi pé ọlọ́run ti bùn wọn nínú ó ti bùn wọn láwẹ̀ ó ti bùn wọn láwọn oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ sí pé àfihàn dá mùsùlùmí náà pé wọ́n ti gbé hádọ́rọ̀ yẹn wọ́n ti gbé dárọ́jà yẹn so nínú ẹ̀rí tí wọ́n máa wá lọ mú wá ni pé àwọn wòlíì ọlọ́run kan bẹ tí wọ́n ṣe bí àwọn ànábì ọlọ́run ọ̀rọ̀ burúkú lọ́rọ̀ yẹn àwọn tí wọ́n jẹ́ àwọn alùsùfíyà àwọn ni wọ́n máa sábà wí gbóná yẹn lẹ́nu pé àwọn àmà kan bẹ tí ọlọ́run fi mọ àwọn wòlíì ọlọ́run tí ò fi mọ àwọn ànábì ọlọ́run pé ilmul batin ìmọ̀ bàtí ní àyíbẹ̀ẹ̀kọ́ so ìtàn tí wọ́n wà lọ gbé wá tí wọ́n fẹ́ fi irú ìmọ̀ burúkú yẹn nílẹ̀ náà ní ìtàn òjíṣẹ́ ọlọ́run lọ́dọ̀ àwọn apákan àfà pé ànábì ọlọ́run lọ́dọ̀ àwọn apákan àgbà pé ẹni ọlọ́run ní Khadir àbí Khidir so ìtàn yẹn ni wọ́n wà lọ gbé wá kí ní ìtàn náà ń bẹ ní Bukhari àti Muslim tánàbí sallallahu alaihi wasallam tó ṣàlàyé ìtàn Khadir fún wa wọ́n lánàbí Mùsá alayhi salatu wassalam níjọ́ta kákàsáyé yà lọ́bẹ̀ tó yìí rújú wọn ni wọ́n lánàbí Mùsá ń ṣe wà sí ń dáwọn èèyàn sọ̀rọ̀ ìkánnà àwọn tí wọ́n tẹ́tí bí ànábì Mùsá wọ́n wá bí ànábì Mùsá níbi èrè pétọ̀ yẹ́ ànábì ọlọ́run ǹjẹ́ nìkan bẹ bí lórí ilé ayé tó tún nímọ̀ jù ọ lọ sọmọ pé gẹ́gẹ́ bí ìjẹ́ ànábì ọlọ́run ó tó wọ́n bí ànábì ọlọ́run ní sẹ́nìkẹ́ tó lè wà ní gba wáhùn tẹ̀fẹ́ bí ó ṣe ìsìnkọ̀rọ̀ ìyẹn náà bí ó ṣe ṣáájú ọmọ gbà èmi gba wáhùn lọ́dọ̀ ọlọ́run èmi náà sì lànábì ọlọ́run tọ́rọ rán sí ọmọ Israẹli kódà ẹni tó jẹ́ ẹnì kejì mi tó ń tó jẹ́ ànábì èmi mo tọrọ ìjẹ́ ànábì fún
tí sí ọmọ ìyá rẹ̀ Harun tí àgbà ànábì Musa ọ̀gá lóhun tó jẹ́ nínú ànábì sí Harun orí waziri amúgbálẹ́gbẹ̀ẹ́ ó ní ànábì Harun jẹ́ sí ànábì Musa tó wá wògbà lórílẹ̀ ayé tàtó lórí mímọ̀ tó òun Musa kò dá ìmọ̀ yẹn padà sọ́dọ̀ Ọlọ́run pẹ́tọ̀ Ọlọ́run ló mẹ́ni tó nímọ̀ jù lórílẹ̀ ayé ó ní àkùsẹ́ni tó nímọ̀ jù lọ Ọlọ́run wá fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ pé ìmọ̀ yẹn yẹ kọ́ dá padà sọ́dọ̀ mi Ọlọ́run wá ní ó dá ní tí ó wá ṣẹlẹ̀ ní pé ọ́ sẹ́rìn àjò ìtànyẹ Ọlọ́run sọ̀tàn yẹn fún wa nínú Suratul Kahf pé ìrìn àjò tó wá ṣe tó ọba tí wọ́n ń lọ ọ̀ọ́kan odò kan ibùdó ńlá tó bá ti lè débẹ̀ so àwọn àmì kan ó ṣẹlẹ̀ pẹ̀lú ìrìn àjò yẹn in short nígbà tí ànábì Mùsá ṣe ìrìn àjò yẹn ó rí àpẹẹrẹ òun àtẹni tí wọ́n jọ sí ìrìn àjò wọ́n ní òun náà ní Yúṣà ògbónú náà ní ọmọ tó mú dání tí wọ́n jọ sí ìrìn àjò yẹn nígbà tí wọ́n dé dédé bí odò yẹn àmì ara sọ wọ́n yà kí ló ṣẹlẹ̀ wọ́n sinmi ìgbàtà sinmi tó tẹ̀síwájú ànábì Mùsá wá wò pé gbogbo bá ṣe ń bá ìrìn àjò wá bọ̀ Ọlọ́run ṣe ìrìn àjò yẹn ní rọrùn fún débi pé kò rí bí nǹkan tó stress àwọn bá ṣe kúrò ní dèdè ibi tí odò yẹn wà tán báyìí ànábì Mùsá bá fura pé ẹwà mo ti wá wíìkì báyìí oúnjẹ gbóúnjẹ jáde ká jẹun náà bá wo ibi tí wọ́n gbé ẹja sí tí wọ́n gbé ní náà bá fi ẹja sàwátì pé ìwọ lélẹ̀ mo bá rí tọ́ náà bá nítọ̀ ajẹ́ sí pé èṣù ló gbà wọn lágbé tí ègbé kí wọ́n ṣe kíní náà bá padà pápápá lọ sí ibi odò ìgbà tí wọ́n padà dé ibi odò wọ́n rí kérésìsì bí ẹja yẹn ṣe ń wọ inú odò bó ṣe láàrin àmì gàrà sínú odò tí wọ́n rí pé kíní ni ìbẹ̀rún ni wọ́n ti wá pàdé Khadir so bí wọ́n ti wá rí Khadir sẹ́wọ̀n pé Ọlọ́run ti sọ dédé rí èèyàn tí ń ṣe àmì tí wọ́n rí ní ẹni táwọn wà lọ náà ni wọ́n sálámà sí òun náà dáa sálámà wọn lẹ́yìn wá àgbà náà ni wọ́n wá nítọ̀ ń báyìí àwọn akẹ́kọ̀ọ́ mímọ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ mímọ̀ tí ò yá wọn ni àwọn akọ́ Khadir wá ń sọ fún pé bí mo ṣe ń wú ọ̀yìn ọ̀ìsọ̀ ọmọ kí ó tó lè ṣe sùúrù ọ̀ní lè ṣe sùúrù ànábì Mùsá wá ní òun ó ṣe sùúrù Mùsá gbé ká máa lọ wá nítọ̀ ó dáa sí ìrìn àjò bá ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò wọn ni àkọ́kọ́ ìrìn àjò tí wọ́n ṣe wọ́n wọnú ojú omi náà ni wọ́n wọ̀ lọ wọ́n gbọ́ ojú omi eré tó rẹwà wọ́n dá àrin odò bí Khadir ṣe mú bí àákénù ó bá fi ń sá ọkọ̀ ojú omi pàpàpàpà ànábì Mùsá ara rẹ̀ wá gbé ní èrè lélẹ̀ tó ń ṣe tí ọ̀hún ṣe ń tọ́ fẹ́ ṣe ń torí pé kálíbà tẹ̀rì sínú omi ní ń tọ́ ń ṣe yóò gbójú mú Khadir wá ní sọ́run pé mo ti sọ fún ọpọ̀ nílé sí sùúrù ó ní má bínú ń fẹ́ máa ka àwọn aláwọ̀ kó lè bá yé wa pé ìtàn yẹn kò fẹ́bọ̀ àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ yẹn náà wá nípa wípé ànábì Ọlọ́run kan bẹ tí wòlíì Ọlọ́run jù lọ so wọ́n kú sáà ń lọ onímọ̀bínú òun gbàgbé ni mo sọ fún ọ pé ọ̀ nílò ṣe sùúrù ó lọ́wọ́ ṣe sùúrù wọ́n tún lọ wọ́n ṣe pàdé ọmọ kékeré kẹnu kí rí bá pọ̀ ọmọ dànù lànàbì Mùsá bá ní kí ló dé àkọ̀tàlítà nafsan ìjẹ̀kí yíyàtàn gèdè rí nẹ́fsì ọ sì pa ẹ̀mí tó mọ́ tí ìsìsẹ́ tó bóyó pààyàn ń tọ́ ṣe yóò bójúmọ́ ọ̀ sí dáa so ànábì Ọlọ́run àbíwò ilé Ọlọ́run Khadir wọ́n sọ fún pé sẹ́yìn ti sọ fún ọ sẹ́yìn pé àkọ́kọ́ ní pé mo ti sọ fún ọ wọ́n sọ pé sẹ́yìn ti sọ fún ọ pé ìwọ yìí ọ nílò ṣe sùúrù pẹ̀lú mi so ànábì Mùsá ní ó dá wọ́n bínú ìní bí ọ léèrè kẹ̀kẹ́ mọ́ báyìí tí bá fi wá lè bí ọ léèrè ẹ̀yìn tè wọ́n bá mi ṣèrìn àjò mọ́ wọ́n bá tún lọ bọ́sẹ̀ lọ wọ́n tó kan ògiri kan nínú ìlú tí wọ́n ti bèèrè kẹ́gbà wọn lálejò tí wọ́n gbà wọn lálejò ń bẹ̀ so wọ́n wá rí ògiri ilé tó fẹ́ wó Khadir wá nítọ̀ ògiri ilé tó fẹ́ wó yìí gbé ká gbé nàró ànábì Mùsá wá ní ká gbé kí ni nàró wọ́n ta ní kẹ́gbà wọn lálejò tí wọ́n gbà wọn lálejò tó bá wù ọ́ gbé ká gbé owó ọ̀yà lórí ẹ mo rò pé wọ́n ti fún wọn lówó tèmi ò sí ń bẹ̀
ìwọ ti gba owó iṣẹ́ ọwá fẹ́ lè ní láti fi ní ṣiṣẹ́ òun lè ṣe ìbẹ̀ni kọ́dí tí wá wò pé ó dójú ẹ̀ báyìí lè ṣe ìrìn àjò pẹ̀lú mímọ́ ó ṣẹ̀ṣẹ̀ wá ń sọ reason tó fà á tí òun fi ṣe gbé àwọn àṣẹ́sí yẹn kọ́dí wa ni sọ rí ọkọ̀ ojú omi ọmọ aláìní kan ni wọ́n ní tí wọ́n sì fi ń ṣe oúnjẹ tí wọ́n fi ń ṣe business tí wọ́n fi ń wá ìjẹ ẹ̀mú àmọ́ ìlú ibi tí wọ́n ń lọ yẹn ọba kan bẹ́ẹ̀ ọba yẹn máa ń gba gbogbo ọkọ̀ ojú omi tó bá ti rí pé ọkọ̀ ojú omi yẹn ó dá sí òlábà wọn òun á ní kó ń sá ọkọ̀ ojú omi ní àáké ó lè bá àlábà wọn kò ní lè wu ọba yẹn láti gbà torí ẹ̀ ìlò ń fi ṣe tó ń ṣe ó ní ẹlẹ́ẹ̀kejì ọmọ tí òun pa ọmọ yẹn tó bá fi lè dàgbà à ń bẹ̀rù kó má ṣe pé àtàrà ọmọ ń làwọn òbí ẹni èjì ó ti di kèfèrí torí ẹ̀ pé ọmọ yẹn sọ àwọn òbí ẹbí kèfèrí tó bá dàgbà ló ń fi yẹn jú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní ògiri tó wo tí mo ní kí á gbé dìde àwọn òbí ọmọ tí wọ́n ní ògiri yẹn ẹni ẹrẹ ìnà méjì ọlọ́run wá fẹ́ san wọ́n lẹ́san ṣẹ́ olóore tí wọ́n ṣe nígbà tí wọ́n ti wà láyé pẹ́pẹ́ ọ̀rọ̀ kan bẹ ní abẹ́ ògiri yẹn tó jẹ́ pé tó wá ti lè wó àṣírí pẹ́pẹ́ ọ̀rọ̀ yẹn yóò tú síta ọlọ́run wá fẹ́ fi pẹ́pẹ́ ọ̀rọ̀ yẹn pamọ́ táwọn èèyàn mọ́ bá rí un ni òun fi ṣe tó ń ṣe tó wá rí ogbó tí mo ṣe wà má fa'altuhu an amri ìyìn ṣe látọwọ́ ara mi so ṣe ìgbò tí tó ìfọ́lẹ́nu pé ẹni tó fẹ́ sọ̀sọ̀kúsọ̀ pé kí ní ìgbógbó tó ṣe kò ṣe látọwọ́ ara rẹ̀ ọlọ́run ló fi ìmọ̀ yẹn mọ́ àṣẹ ọlọ́run tọ́lọ́ ní kó ṣe kó fi mọ́ Músá náà ló fi mọ́ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ni nínú Sahih Bukhari pé ká ní pé ọmọ ìyá wa tí sí Ànábì Músá bá ṣe sùúrù mi stórí dá àbá tó rí behind nǹkan yẹn kò bá pọ̀ àbá tó sàǹfààní níbi nǹkan yẹn àmọ́ lápá Ànábì Músá ò ṣe sùúrù kọ́dún tètè ní ti stọ́pù sí ìrìn àjò yẹn pẹ̀lú rẹ pé ìwọ tó yẹ pé nǹkan mẹ́ta pé lọ ṣẹ̀ṣẹ̀ rí nǹkan kí lọ wá tì rí táà rẹ ń gbóná so kò sí wòlíì Ọlọ́run kan tó ju Ànábì Ọlọ́run ibi tá a ti lọ́nà Ànábì sallallahu alaihi wasallam ó wá ní wa kana an-nabiyyu yub'ath ila qawmihi khassa àwọn Ànábì Ọlọ́run tó ti ṣáájú Ọlọ́run máa ń gbé wọn dìde sáwọn èèyàn wọn nìkan Ànábì wa ní wa bu'ithu ila an-nasi amma Ànábì Muhammad wọ́n gbé mi dìde sí gbogbo èèyàn lápapọ̀ Ànábì èsì Ànábì ilẹ̀ Lárúbáwá Ànábì kìí ṣe Ànábì ilẹ̀ Yorùbá kìí ṣe Ànábì ìran ẹ̀kan no Ànábì gbogbo àgbáyé ni wa ma arsalnaka illa kaffatan linnas àwọn àyàfi sí gbogbo èèyàn lápapọ̀ wa ma arsalnaka illa rahmatan lil alamin àwọn wa Muhammad àyàfi kó jẹ́ ìkẹ́ àánú fún gbogbo àgbáyé lọ́lọ́run Ànábì sí kódà Ọlọ́run tó wá rán Ànábì sáwọn èèyàn nìkan bal Ọlọ́run tó rán Ànábì sáwọn àlùjànnú Ànábì jíṣẹ́ fáwọn èèyàn ó sójú sí ẹ fún àwọn àlùjànnú àwọn méjì náà ló jíṣẹ́ fún tí ó ń láàfin gbọ́dọ̀ gbẹ̀tàn jẹ́ pẹ̀lú pé tàn kẹ́ bá ń sọ fẹ́ wòlíì kẹ́ wà lájú àwọn Ànábì kan lọ kò sí wòlíì náà ìwọ́n ní jẹ́ bẹ́ẹ̀ àdíkì yìí ó láwọn nǹkan tó kó sínú tó pọ̀ nínú àwọn àǹfààní ilé tí tọ́lọ̀mbá kádàrá kí àyè gbà wá láti débẹ̀ nínú ẹgbà wá ní kásáré lọ́bẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní wa bu'ithu ila kulli ahmarin wa aswadin wọ́n gbé mi dìde sí gbogbo aláwọ̀ pupa àtàláwọ̀ dúdú ìyẹn ló fà á tẹ́fì wípé Ànábì èsì Ànábì ẹni tí máa ń ṣe ẹlẹ́yàmẹ̀yà nínú hadith al-Irbad bin Sariyah eléyìí mẹ́nu àwọn sunan ẹgbẹ́ Ànábì sallallahu alaihi wasallam sọ ń bẹ̀ pé ẹni tọ́lọ̀ bá ní kẹ́mì ẹgbùn yóò rí ìyàpọ̀ ẹnu tí ó pọ̀ tí ìyàpọ̀ ẹnu bá ti dé odòwọ̀ yí pẹ̀lú ìlànà ní Ànábì àti ìlànà àwọn àrólé tí wọ́n máa fi ní mọ̀nà Ànábì ní ẹ̀dìmọ́ pẹ̀lú eyín ọ̀gàn yín ó wá dọwọ́ yín àti kẹ́ máa dáhùn àdáadáa lẹ́yọ̀ rẹ̀ ẹ sì mọ̀ ó dọwọ́ yín kẹ́ ẹ máa gbọ́ kẹ́ ẹ sì máa tẹ̀lé àwọn aláṣẹ wa in ta'ammara alaykum abdun abashiyyun ibi tá ń lọ gan pé kódà kó jẹ́ sí pé àwọn tí wọ́n yàn lórí lẹ́yìn lórí kó jẹ́ sí pé ẹrú ni tó wá jẹ́ ará Áfíríkà ará Ethiopia níbi báyìí kó jẹ́ èèyàn dúdú ní ìran àwọn Bilal
àtàwọn tó jọ bẹ́ẹ̀ nínú àwọn èèyàn dúdú ẹ má jẹ́ ká máa gbọ́ àwọn wáàsí kan tí ó sì ní lọ́nà àfáà kan ní ẹgbẹ́ àwọn lágbàwà wọn iṣẹ́ èèyàn ọlọ́run kódà àwọn ará Nàìjíríà gan alẹ́sìn jù wọ́n lọ kí ló fà á ó ní ibo lẹ́ẹ̀ ti rí báàbù Bilal bin Rabah ní Mẹ́kà pé nígbà tí wọ́n bá ń ka báàbù Abubakar báàbù Umar báàbù Usman báàbù Ali báàbù àwọn sàádé sábùn àríwá kọ́ gbogbo wọn rẹ̀ ó ní ẹ̀wá ní rí báàbù Bilal bin Rabah ẹni rí báàbù Salmanu Al-Farisi àti bẹ́ẹ̀ lọ́nà àwọn tí ń ṣe lágbàwá àfẹ́ ilé tí a fẹ́ máa dàmú láàkà ìwà ni ó sì fẹ́ máa ṣe ẹlẹ́yàmẹ̀yà ni tí Islam ò sì pè wá síbẹ̀ tí ó gbé àwọn sàábẹ̀ ànábì yẹnyẹn tó jẹ́ lágbàwá náà ni wọ́n fi báàbù wọn síbẹ̀ ni kìí ṣe gbogbo wọn ẹni tọ́lọ̀ bá ní kó kàn náà ló kàn àyí ẹ̀kọ́ tí àwọn ìyẹn èyí tó wá ń ṣe ìwà bẹ́tẹ̀ ní tẹ́ ń pè sàábé ní gbèdéwò ẹ̀rọ ẹ̀ ń pè sàábé ní alátẹnujẹ sàábé olójúkòkòrò ọ̀kẹ́gbà sàábé ẹ̀ ń pè lálábòsí ní amóhùn náà sí wọ́n lálábòsí ni so ibi tá a ti lọ ni pé Ọlọ́run tí ó gbé ànábì kayẹlẹ̀ ó gbé kayẹlẹ̀ láti wá sàlàyé ẹ̀sìn ní gbogbo ayé ni fún gbogbo ayé àtòyàn àtàlùjànnú so ní ànábì sallallahu alaihi wasallam ló wá sàlàyé ẹ̀sìn fún ànábì nínú ìṣesí nínú ẹgbàwá mi wọn ò gbé wá pẹ̀lú pé wọ́n fún mi ànábì ní fún dílìtù alàlà àmbìyá ibi síkìtì nínú ẹgbàwá mi ó ní wọ́n gbọ́ láfẹ́mi ànábì lórí àwọn ànábì Ọlọ́run yòókù pẹ̀lú nǹkan mẹ́fà so ìgbọ́lá fún tí wọ́n gbọ́lá fún ànábì sallallahu alaihi wasallam ibẹ̀ wá ní kéèsì ti dé lọ́dọ̀ àwọn àfà nípa wípé nígbàtà bá wá sọ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam olólọ́lá nínú àwọn ànábì Ọlọ́run ṣe bí ànábì Ibrahim alóhùn ni bàbá gbogbo àwọn ànábì Ọlọ́run àbí ẹ̀kọ́ torí pé òun ló bí àwọn ànábì Ọlọ́run tó pọ̀ jù kódà ànábì Muhammad nínú àrọmọdọ́mọ ànábì Ibrahim náà ni sẹ́mọ̀ bẹ́ẹ̀ káwà sọ pé ànábì Muhammad wá lọ́lá ju bàbá rẹ̀ lọ gbogbo ló ṣe fẹ́ jẹ́ bẹ́ẹ̀ pàápàá jùlọ ṣe bí nínú hadith eléyìí tí wọ́n máa fi ń ṣàlàyé fún wa nípa àtàhíyá ní ṣíṣe ẹ̀há ìpé níbẹ̀ àbí tá a bá fẹ́ ṣe àṣàlátù fún ànábì nínú hadith yẹn a rí pé a ní Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ó ṣe bí gẹ́gẹ́ bọ́ ṣe ṣe ìkẹ́ àti oore àjẹ́ǹjẹ́ tán fún ànábì Ibrahim ní à ń tú káàfì yẹn ìmánà káàfì tẹ̀sùbí pé ṣe bí káàfì tẹ̀sùbí ní pé à ń sọ pé gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe ṣe oore fún ànábì Ibrahim ó ṣe bẹ́ẹ̀ náà fún ànábì wa Muhammad so yẹn ní àwọn àpẹ́ wọn máa ń gbé káàkiri ní ẹ̀rùjú nípa wípé káàfì tẹ̀sùbí náà ni nítorí bá sì jẹ́ tẹ̀sùbí bóò ni nǹkan tó jẹ́ tẹ̀sùbí ó ṣe wá ju almushabba òbí lọ ẹ̀gẹ́tì pé kò pọ́síbù kó rí bẹ́ẹ̀ so àwọn àfáà ti yanjú kéèsì ilé torí pé ọ̀pọ̀lọpọ̀ bóyá kéwu ojú kan ẹgbẹ́tì ẹ̀ pé nínú ma'rifatu dọ̀máyèm wal huruf ó dání pé bẹ́ẹ̀ ni wọ́n ti kọ àwọn orin kan àyátọ́ nígbà lè ìrọ́bù dúnnẹ́kà jùmúlàtà níbẹ̀ ni wọ́n ti mú orin wá pé wà káàfù bí ha tẹ̀ṣìbíhù tààtì mọ̀dàdà pé káàfù táyé bá ń jáyé yóò máa wá pẹ̀lú ìtumọ̀ tẹ̀ṣìbíhù náà ni pé àfihàn kẹjọ nǹkan ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nínú ìtumọ̀ tí máa ń wá ìnánu pé tẹ̀ṣìbíhù káàfihàn kẹjọ nǹkan pé Ọlọ́run ọ̀ sì ṣe ní gẹ́gẹ́ bí lágbájá sẹ́yìn pé kéèsì tó ń bẹ jẹ́ alẹ́fọ́ lẹ́yìn ẹ̀tọ́rọ sáà lè sọ pé Ọlọ́run ṣe níbọ̀ ṣe lágbájá so ibẹ̀ ni wọ́n ti wó afáwọ̀ àgbà Muhammad bin Salih al-Uthaymin alayhi rahmatullah nínú sharh Alfiya ibn Malik bàbá wa yanjú ọ̀rọ̀ yẹn níbẹ̀ nípa wípé káàfù kìí wá pẹ̀lú ìtumọ̀ tashbih nìkan pé a máa wá pẹ̀lú ìtumọ̀ at-ta'lil pé torí reason bàbá wa ń mú ọ̀rọ̀ yẹn wá lórí hadith yẹn gẹ́gẹ́ pé kama sallaita pé káàfù bẹ̀rún káàfù ta'lil ni pé yóò máa jẹ́ pé torí pé ìwọ náà ń lọ ṣe àlékún oore fún ànábì Ibrahim tó oore yẹn sì sẹ́kù lọ́dọ̀ rẹ̀ mọ́sà ìṣe oore yẹn fẹ́mi náà
bàbá wa fi àlàyé ọ̀rọ̀ tẹ̀lé pẹ̀lú ìmọ̀ ilé tí ó yanjú nínú ilmul balagha tó ṣe mọ̀ pé nínú ilmul balagha tá a bá ń sọ̀rọ̀ nípa at-tashbih pé a fẹ́ fi nǹkan jọ nǹkan wọ́n ló ní orígun mẹ́rin nínú orígun mẹ́rin tó ní àkọ́kọ́ lọ́dọ̀ àwọn oníké wọ́n ní a ní al-mushabbahu a sì ní al-mushabbahu bihi mushabbahu ní nǹkan tí a fẹ́ fi jọ nǹkan al-mushabbahu bihi ń ní nǹkan tá a fẹ́ lọ fi nǹkan yẹn jọ ẹni tá a fẹ́ fi nǹkan yẹn jọ ní al-mushabbahu bihi ẹlẹ́ẹ̀kẹta nínú orígun ní a ní wajhu shabahi ojúpọ̀nà tá a fẹ́ fi nǹkan yẹn jọ nǹkan ẹlẹ́ẹ̀kẹrin wá ní adatu tashbih irinṣẹ́ tá a fẹ́ fi nǹkan jọ nǹkan bàbá wa nínú ẹ̀ nínú tá a sì mà ní pé ń tá a bá fẹ́ fi jọ nǹkan yẹn gbọ́dọ̀ tóbi ju ẹni tó fẹ́ fi nǹkan yẹn jọ nǹkan lọ ó gbọ́dọ̀ tóbi jù lọ pé látòjú èsì a sọ pé al-imam aṣíwájú kalqadi fil adl al-imam imamu maslasi ni àbí imamu tí sáájú fáwọn èèyàn ní àbí bá lélé náà ni kalqadi ó dà gẹ́gẹ́ bí adájọ́ fil adl níbi dédé ní ṣíṣe so nísìn al-imamu yẹn ó ní al-mushabbahu kalqadi káàfì yẹn ó ní adatu tashbih al-qadi ó ní mushabbahu bihi wájú mushabbahu wá ní fil adli mo rò pé ọ̀dọ̀ àwọn ní kéèkì níyàn ó ti yé wọn pàdé ìjọ so àlàyé rẹ̀ ni pé ẹni yẹn nítorí fẹ́ fi jọ èèyàn mo fẹ́ sọ pé tírà yìí ó ju tébù yìí lọ ó túnmọ̀ sí pé tébù yìí gbogbo ń ta bá fẹ́ gbé fún tírà yìí tébù yìí a gbọ́dọ̀ sọ pé jù lọ ní gbogbo ọ̀nà ni ẹ̀gẹ́tì àbí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a ní ó tọrọ pé ọlọ́run Allahumma salli ala Muhammad ọlọ́run bá wa sí àlékún ìkẹ́ lórí Muhammad kama sallaita tó ń pọ̀ sí àlékún ìkẹ́ ala Ibrahim lórí Ànábì Ibrahim ibi tí tẹ́sì ti dé ní o pé Ànábì Ibrahim a ní sọ pé káàfì yẹn pé gẹ́gẹ́ bí ọ ṣe ṣe torí pé Ànábì wa Muhammad ṣe gbé Ànábì Ibrahim nínú ọlá Ànábì náà ló lámọ́lẹ̀ ní hadith pé fuddiltu ala al-anbiya ibi sí ti pé wọ́n gbọ́ láfẹ́mì Ànábì lórí àwọn Ànábì Ọlọ́run yókù pẹ̀lú nǹkan mẹ́fà so Ànábì ti kọ́kọ́ dé yá pé kò sánàbí Ọlọ́run tó lọ́lá tó so tó bá fẹ́ sọ pé káàfù yẹn lọ́fẹ́ máa gbà sí pé káàfù yẹn tashbih ni ọtún ti gbé gbájú nínú ilmul balagha pé pé al-mushabbahu bihi lábúdà ẹni tá a bá fẹ́ sọ pé a fẹ́ fi nǹkan jọ ó gbọdọ̀ ju ẹni tí ń fi nǹkan jọ lọ níṣẹ́ Ànábì Ibrahim tá a bá sọ pé gẹ́gẹ́ bọ́ ṣe ṣe fún Ànábì Ibrahim wà tó Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú ọlá kò sì bá láìka ìmú ó jẹ́ sí pé ẹni tí ò tó yàn pé lọ máa bẹ lọ́n nǹkan tí ẹni tí ò ní nǹkan tó ọ máa bẹ lọ́n pé Ọlọ́run sì ṣe fún mi gẹ́gẹ́ bọ́ ṣe ṣe fún lágbájá gbogbo nǹkan sì lọ fi jù lọ tó bá láìka ìgbẹ̀rún so Ànábì ju Ànábì Ibrahim lọ ní gbogbo ọ̀nà lẹ́yìn pé Ànábì Ibrahim ó jẹ́ bàbá ńlá sí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìyẹn ni kẹ́kọ́ nínú àdíkì ní Ànábì ní anna sayyidu ibna adam wala fakh èmi ni a síwájú ọ̀gá gbogbo ọmọ Ànábì Adama lápapọ̀ kìí ṣe ti yẹn ok tí Ànábì Ibrahim kò sí ní ọmọ Ànábì Adama so Ànábì wa Muhammad ó jù wọn lọ kódà tó bá jẹ́ pé ìrìnlá fẹ́ rèé sí ṣe bá Ànábì Adama lọ́lọ́run kọ́kọ́ dá ó yẹ ká sọ pé Ànábì Adama jẹ́ ó tún lọ́lá ju Ànábì Ibrahim lọ àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n Ànábì Adama Ànábì Ọlọ́run ránṣẹ́ torí pé ìyàtọ̀ tún bẹ láàrin àwọn tó bá jẹ́ Rasul àti Nàbí ní pé àwọn tó bá jẹ́ òjíṣẹ́ wọ́n tún lọ́lá ju àwọn Ànábì lọ wọ́n ní kullu Rasul Nàbí wa laysa kullu Nàbí Rasul gbogbo òjíṣẹ́ yẹnyẹn tọ́lọ́run wá sáyé Ànábì Ọlọ́run ni wọ́n àmọ́ kìí ṣe gbogbo Ànábì Ọlọ́run lọ́lọ́run yẹn níṣẹ́ Ọlọ́run rán Ànábì Adama níṣẹ́ so káwá ní torí pé a ní ṣé wá bá láìka ìmú pé Ànábì Ibrahim ó ní bàbá Ànábì wa Muhammad bẹ́ẹ̀ bá ṣe tó wá Ànábì Muhammad tó ju bàbá rẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó rọrùn bẹ́ẹ̀
ànábì ní òun ní aṣíwájú gbogbo ọmọ ànábì Ádámà tí ò sí ti fáà rílẹ̀ so àwọn àfáwà dé pẹ́tọ̀ tí ẹ̀rùn fún ànábì ní nínú gbogbo ọmọ ànábì Ádámà ní tó wá ju ànábì Ádámà fún ààrẹ lọ ọlánàbí òsọ yìí kágbó mẹ́ ànábì ò sọ pé mo ju ànábì Ádámà lọ àmọ́ gbogbo ọmọ ànábì Ádámà tí ànábì bẹ̀rẹ̀ lẹ́sí wà nù wọn ànábì ṣe kí ni ó jù wọn lọ nínú ọlá sallallahu alaihi wasallam so ní ṣókí kákàmọ̀ bẹ́ẹ̀ pé ànábì wa Muhammad ọlọ́run ṣàánú rẹ̀ ó sàálẹ́sà pẹ̀lú àwọn nǹkan tí ó pọ̀ gan tí ó sì sa àwọn ànábì ọlọ́run tó síwájú rẹ̀ ní ẹ̀sà bẹ́ẹ̀ nínú hadith yìí àwọn nǹkan tá yọ ń bẹ̀ ó pọ̀ gan lákọ̀ọ́kọ́ ń bẹ̀ ó ní pé hadith yìí hadith tí àǹfààní rẹ̀ pọ̀ ní tó tóbi púpọ̀ ní tó sì hàn láwọn àlàyé eléyìí tí ń bẹ̀m̀bẹ̀ nípa wípé ànábì wa Muhammad ó lọ́lá lórí gbogbo àwọn ànábì ọlọ́run bó ṣe jẹ́ pé àwa àlùmọ̀ rẹ̀ ní àlálọ́lá jù nínú gbogbo àwọn àlùmọ̀ tó ti wá síwájú ànábì ní ẹ̀yin ní àlùmọ̀ tó dé kẹ́yìn tí ó wá di aṣáájú níjọ́ àlùkìyámà so ibẹ̀ ń làwọn Yorùbá ti mọ̀ pé akẹ́yìndé gbẹ̀gbọ́n ànábì ní jẹ́bẹ̀ sallallahu alaihi wasallam nínú àwọn oríkì tó jẹ́ pé èèyàn tó lè rẹ́rìí fún ènìyàn kọ́ sọ pé akẹ́yìndé gbẹ̀gbọ́n ńlá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n Adéwálé Muhammad ànábì ò jẹ́bẹ̀ Adékúnlé Muhammad òkìkí ọlá Muhammad ànábì ò jẹ́bẹ̀ ànábì ò sọ ọmọ Yorùbá ṣùgbọ́n akẹ́yìndé gbẹ̀gbọ́n yẹn ọlá pé sífà yẹn ìròyìn yẹn wà pẹ̀lú gbèdé ntánàbí sallallahu alaihi wasallam fi ìròyìn ara rẹ̀ àti àwọn àlùmọ̀ yìí pé àwa la dé kẹ́yìn àwa sì láṣáájú gbogbo àwọn àlùmọ̀ níjọ́ àlùkìyámà tí ò bá wá rí bẹ́ẹ̀ ni tí wà láwá dé níjọ́ àlùkìyámà ní gbangba kìyámà gbogbo kálukú lọ mọ́ báwọn ànábí ọlọ́run gbogbo wọn sọ pé èmi tó ní lẹ́rù ẹmọ́dìkún ànábì Muhammad kan sallallahu alaihi wasallam ní ó wà lọ sọ́dọ̀ ọlọ́run ní wà sí pẹ̀ gbogbo ayé yóò sì pẹ̀ àlùmọ̀ rẹ̀ ní wà sí pẹ̀ gbogbo àwọn àlùmọ̀ yókù náà tó ti lọ síwájú so láti mọ̀ pé ìjásájú ànábì kìí ṣe nǹkan tó pamọ́ bákan náà nínú táyọ̀ ní hadith yẹn ni pé ta'didu ni'amillahi ala al-'abd ìbẹ̀rẹ̀ ọlọ́run tó ṣe lórí àwọn ẹrúsìn ó pọ̀ gan wa in zakara ala wajhi shukri lillah ẹrúsìn máa ń dúpẹ́ orí ọlọ́run tí ń sọ pé ọlọ́run ṣe báyìí fún mi ó ṣe báyìí fún mi tí ì ṣe ti yẹn rẹ̀ nínú pé mọ rírì orí ọlọ́run ni ọlọ́run náà sọ fún ànábì pé fa amma bi ni'mati rabbika fahaddith ìbẹ̀rẹ̀ ọlọ́run tó ṣe fún ọ sọ ìbẹ̀rẹ̀ ọlọ́run tó lọ́n ṣe fún ọ sọ nínú ìbẹ̀rẹ̀ ọlọ́run tó ṣe fún ànábì ńlá ànábì ń sọ pé wọ́n fún mi ní nǹkan márùn-ún nínú ẹgbàá mi wọ́n gbọ́lá fún mi lórí àwọn ànábì ọlọ́run pẹ̀lú nǹkan mẹ́fà ìbẹ̀rẹ̀ ọlọ́run ni ànábì sì sọ yíé ṣe ti yẹn rìn sallallahu alaihi wasallam bákan náà nínú táyọ̀ ní hadith yẹn ni pé ànábì ọlọ́run yìí ọlọ́run kún lọ́wọ́ pẹ̀lú bẹ̀rù gbójó yẹn ó sì tó ṣe lẹ́tọ̀ fún àwọn nǹkan ọrọ̀ ojú ogun tí wọ́n bá kó ó sì gbé ìdíje sí gbogbo àlèmọ̀ lápapọ̀ ọlọ́run sì fún ànábì ní ìsìpẹ̀ ànábì ìsìpẹ̀ méjì ni ìsìpẹ̀ kan bẹ tó jẹ́ pé shafa'atu as-sughra ìsìpẹ̀ kékeré ìsìpẹ̀ nílá ìmọ̀ ìsìpẹ̀ ilé tánàbí ó ṣe fún gbogbo ayé níbi àlùkìyámà so méjèèjì yẹn ọlọ́run fi kẹ́ ànábì sallallahu alaihi wasallam bákan náà nínú táyọ̀ ń bẹ̀ náà ni pé gbogbo orílẹ̀ yẹnyẹn àyè ìjọsìn ní táwà ti lè sì ìjọsìn fọ́lọ̀ ilé ìtẹ́ pé kò ṣẹlẹ̀ sí àwọn àlùmọ̀ tí wọ́n ṣáájú nínú àwọn tí wọ́n ti wá àwọn tí wọ́n bá ti délé ìjọsìn wọn ò ní ṣe ìjọsìn títí wa kò síbi táwò fi lè kírun bá rí mọ́síláṣí láti kírun déédé bá rí mọ́síláṣí tí ìbáṣà ti ṣe àwọn ààyè tí ṣẹ̀rí àpọ̀ fún wa tá a ti sọ síwájú so kò síbi táà ti lè kírun ní títí wa kódà àwọn àfáà tó fà á débi pé ìgbà alẹ́ kírun fìlìkẹ̀nísà fìlìbíyà sáà lè kírun nílé ìjọsìn àwọn Yẹ̀húdí àbí ilé ìjọsìn àwọn Nàṣọ́rá sáà lè kírun ní church nínú ọ̀rọ̀ ilé tó tẹ̀sùn wọn jù ni pé tí ò bá ti sí àwọn ère níbẹ̀ tí wọ́n sọ pé nínú àwọn ilé ìjọsìn wọn máa ń mú àwọn ère kan tí wọ́n sọ pé ànábì Ìsá ni tí Ìsá ànábì Ìsá ẹ̀dígẹ́ ti báwọn tí ò bá ti sí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìyún ń bẹ orílẹ̀ tá àti lè kírun náà ní kẹ̀nísà ní church àti lè kírun bẹ̀ tí ò bá ti ṣeré bẹ̀ bákan náà nínú ẹ̀ ni pé
gbogbo orílẹ̀ lápapọ̀ láti lè ṣe ìmára àlèṣe táyà mọ́m láti fi ṣe ìjọsìn ilé tí a máa ń ṣe a sì lè ṣe táyà mọ́m láti fi gbé ẹ̀gbin kò lára gẹ́gẹ́ bí pé afẹ́sàlù àlá láǹfààní gẹ́gẹ́ bá ti ṣàlàyé síwájú àbí jánábà ń bẹ pẹ̀lú wa àbí haid so gbogbo àwọn nǹkan yẹn ni a lè láǹfààní àti lò. Bákan náà nínú táyọ̀ ń bẹ ni pé ṣẹ̀ríà ìsìláàmù yìí ìgbàláyè ńlá ó wà ń bẹ ó sì tóbi púpọ̀ torí ìdí èyí ló fi jẹ́ sí pé ètò tí Ọlọ́run ọba àlékẹ́ọlá ní fún àlèhùnmọ́ ànábì ètò kan tó pàtàkì púpọ̀ níbi ìjọsìn wa àti bóò láti lò pẹ̀lú àwọn èèyàn gẹ́gẹ́ bí tí a. Bákan náà nínú tí wọ́n gbà lórí inú hadith yẹn pé ayyuma rajul pé èyíkéyìí rajulu ní bíbá wọ́n ní kéèsì ìtumọ̀ rẹ̀ la yuradu bihi jinsu rijal wahda kéèsì pé bóyá ọkùnrin nìkan ni wọ́n rí fà sí wa innama yuradu amthaluhu minan nisa'i aidan li'anna an-nisa'a shaqa'iqu rijal wọ́n gbà ó ti kó sínú àwọn obìnrin tí wọ́n bá ti lè lo rajulu ó ti kó obìnrin sínú gbogbo ní kọ́ ìdá pé kullu ma thabata fi haqqi rijal fa innahu yathbutu fi haqqi an-nisa' tab'an illa bi dalil ikhtisas gbogbo tó bá ti lè rìnlẹ̀ fọ́kùnrin ìdájọ́ yẹn náà ti rìnlẹ̀ fóbìnrin àyàfi tá a bá rí ẹ̀rí tó sọ pé obìnrin nìkan ló wà fún àbí ọkùnrin nìkan ló wà fún yá ayé alladhina amanu nínú Kùránì gbogbo àwọn kìtọ́bù yẹn yá ayé an-nas ọkùnrin ni lórí yá ayé allā'i amanna kò sínú Kùránì tó sì ti kó obìnrin náà sínú ìtàkùnlá ẹbẹ̀rẹ̀ ọlọ́run ẹgbẹ́ ti bá ń tó gbogbo àwọn nǹkan yẹn tó ó ti kó obìnrin sínú náàbí ní li'anna an-nisaa àwọn obìnrin ní shaqa'iqu rijal akẹgbẹ́mẹ́jẹ́ fún àwọn ọkùnrin nínú ìdájọ́ tó gbóbi tí ìrún bá ti bọ́ obìnrin náà kìí ṣe káwà sọ pé ààtò ìgbà ti dákọ̀ ọkùnrin nínú bí i ọkùnrin nìkan ló wà fún tí ìrún bá bóbìnrin náà ní ààyè káyè kó náà kí ìbẹ̀rẹ̀ náà máa níparí torí ọjọ́ wa tó ti lọ afáwọ̀ àgbà San'ani wọ́n wá sọ pé ìrìn àjò tí Ànábì sọ pé tó wá ti kú oṣù kan ẹ̀rù máa ń ba àwọn ọ̀tá ẹ̀ pé wọ́n dìídì special rẹ̀ pẹ̀lú masáfà àṣáhàrì ní pé distance oṣù kan ní pé wọn ò gbé lọ pé bóyá jù bá ń lọ pé ẹ̀rù lè ti mẹ́bà wọn láti bí ọdún kan àbí láti bí oṣù mẹ́fà bí annahu lam yakun baynahu wa bayna man azhara al-adawa lahu akthar min dhalik torí pé láàrin àwọn tí wọ́n bá fẹ́ gbogbo tó ànábì tí wọ́n bá ànábì ṣọ̀tá kìí ju oṣù kan lọ tí wọ́n fi máa ń fúnra wọn pé tọ̀ ókè ẹlẹ́fẹ́ gbogbo bí àwa kò ju oṣù kan náà lọ ká fúnra wa pé kìí jù bá ń lọ ní ànábì sallallahu alaihi wasallam fi mú masáfà àṣàrì yẹn pé láàrin oṣù kan tí wọ́n wá dáhùn ẹ̀mí àwọn ọ̀tá ò ní balẹ̀ dáhùn ẹ̀mí wọn ò ní balẹ̀ pé wàhálà tó ti gbé bá wa tí àwọn mùsùlùmí ò ní pa wá tí wọ́n ní borí wa báyìí kò tó wípé ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ̀ máa ń rán láti fi kọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ó máa ń kún wọn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ogun so tàbí Allah subhanahu wa ta'ala ibi náà láti gbó so ó wá kú báàbù al-hayd bẹ̀ láti gbé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ Ọlọ́run kó mọ́sá ìṣọ́wájú ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ kọ́lọ̀n fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ju bí a ṣe wí lọ àti àwátá wí àti àwátá gbọ́ ó sì ní okùnfọ́ orí fún aláyébì àti ní ọ̀làkìyàmà kó mọ́ sí olókún fa àbúrú fún wa aqulu qawli hadha astaghfirullah li wa lakum subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh